Àjọkẹ́ dé o Abídèmí mọ̀ọ́dágọ́jọ́gọ́jọ́dún ẹ̀ lóde Àmínátù opó ọdún opó àṣeyẹ tó ní tó bá nílé ayé àṣẹ ìṣàwọn ọdún ayọ̀ wọ́dún dùnú ló mọ̀ ṣe pẹ́pẹ́pẹ́ lòun sàrán o àtẹ̀pẹ́lẹsẹ̀ gẹ̀ẹ́nà onífọdún eléyìí ṣàṣemọ́ onírántí ọjọ́ níbùsẹ̀kún ìwọ ìyá ọmọdún igbá lèrè lẹ́ni àwo lèrè lẹ́ni nínú owó nínú ọlá o Àjọkẹ́ dé o ayé olúwa dá mi láre àkànbí tí sọjọ́ bí lo ní mọ̀ ń da gọ́jọ́gọ́jọ́dún ẹ̀ lóde ọmọ Olodo ọmọ ṣùgbàyọ́ ọmọ kúkú jẹ́ máṣoògùn ebi ọmọ ebi ológun méjì àfikáyọ́ ló tọ́ ọmọ ọ̀gbàgbà ọmọ ogunlé nígbà aṣọ ọmọ òjíṣò òkòtò ọmọ àdọ́jẹ bàǹtẹ́ ó lára lé òun ò sí nílé ìwòwò dodo lòún rọrùn ọmọ amúgbárọjà àfẹ́tí kọ́láwálé o ọmọ bíi òun ni ò jẹ́ ń bọ́ níṣu jẹ ọbẹ̀ mú iṣu tán ọmọ òjò pàṣẹ kẹrẹmọ́jọ́ máa ti ba òpè kólówó gbòwó òpè wọ̀fà kódà tọwọ́ ẹ̀lẹ́ kó lè díjà kó lè dápọn ni kọ́mọ bàdéyẹmí lè rí ìmú jẹ níbẹ̀ ọ̀yọ́ ló gbìgbàdo ọ̀ràn sẹ́kùlé ẹlẹ́kùlé ó gbọ́dọ̀ jẹbẹ́ wọn ò gbọ́dọ̀ mú dànù ọmọ títìrí méje lákọ́mọ olùkó ewì láti rí lákò ìkan ti rí ìkan wẹ̀wẹ̀ jẹ́ kókó ti rí ó peku ìwọ ti rí ó pẹja ilá ti rí owó lóko lójú òkè ti rí mọ́ òwò náà mọ́ kọ́mọ olùkú uwewu Àjọkẹ́ dé o aya kan bí aya wọn níwò Olodo wọba ọmọ atẹnigbọ lọmọ atẹnigbọ rẹ ìwọ tó dídẹrẹ pé tó lè pé tán ìwọ tó dídẹrẹ pé tẹnu ẹ kákó roboto èròdè mi àgbẹ bẹ́ẹ̀ bá dòdò ọba mo ní ẹdúró ná olúgbàgbé nìyẹn ọmọ ọba ìyàmú ìwọ lọmọ lò láti sá kẹkẹ ìwọ lọmọ lò láti kàbàjá bí ìwọ kọlà bí ìwọ lówó lọ́wọ́ àgbẹni wọn kì í gbowó lọ́wọ́ ẹ̀yìn sámọ ńlábẹ gbowó nìyí o Àjọkẹ́ dé o opó ọdún opó àṣeyẹ tó ní tó bọ nílé ayé àṣẹ ìṣàwọn ọdún ayọ̀ ọdún dùn